inú wa dùn bí àwọn aláàánú bọ́lọ́run ṣe ṣíjú wọn sí wa ọwọ́ wọn a máa rò àdúrà la máa ṣe fún wọn á túbọ̀ máa pọ̀ sí ni ẹ̀mí wọn á dẹ́gùn ikú òjijì ò ní pa wọ́n mọ́ wa lọ́wọ́. Yorùbá Gidi TV. mo kẹ́yìn mọ́ mi wá àti ẹ̀yin dájú wa o àkúrújọ́ mẹ́ta àdúpẹ́ láì pé January láríra kẹ́yìn àdúpẹ́ pàtó rí à ń fẹ́ bí o àdúpẹ́ fọlọ́run. Báwo ni omi tí a fi ṣe lórí ẹ̀ last time? Ṣiṣẹ́ dáadáa. Omi ní yàrá yẹlò, ó ń ya yìí, ó ń dà yà. Olúwa ṣeun. Omi tẹ́ ẹ bá pọn lọ́sàn-án, ó ń kún gbogbo storage. Tó bá ti bẹ̀ sí ní pump, ó ti ń ṣiṣẹ́ lọ nìyẹn. Ó dẹ̀ máa pump títí lọ́wọ́ rọ̀lẹ́. Ó sàbí. Ó sàfù dáadáa o. So ẹ ní láti tún máa tún lo owó epo. Ẹ ní láti tún máa waste owó epo nígbà tí oòrùn ti ń sàbí. So ìyẹn bí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí Ọlọ́run ń lò tó fi owó sílẹ̀ tá a fi ṣe bọ́wọ̀ yẹn gbà yẹn òun náà lọ́lọ́run tún rán sí wa lásìkò yẹn. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ onímọ̀dún rárá. Àmín. So onítọ̀hún sọ wípé ká má tún dárúkọ àwọn. Wọ́n ti ń ṣe ti pẹ́ o ṣùgbọ́n eléyìí wọ́n dìídì ń sọ pé àwọn tó fẹ́ dá ṣe torí àwọn nìkan náà ni wọ́n dá ti bọ́ọ̀ yẹn ṣe nígbà yẹn tí a sọ di sólà. Àwọn náà àwọn fẹ́ dá ṣe kì í ṣe bí nìkan ni wọ́n náwó sí o torí pé wọ́n tún náwó sí àwọn mùsùlùmí tí wọ́n ó gbààwẹ̀. So àpapọ̀ owó tí onítọ̀hún fi sílẹ̀ ń lọ bí ó lé ní 1.5 million naira. Ó lé ní 1.5 million naira láti fi gbọ́ bùkátà àwọn èèyàn tí wọ́n ò mọ̀ rí. Léyìí tó jẹ́ pé ọ̀dọ̀ yín yìí jẹ́ ọ̀kan lára àwọn ibi tí ó wù wọ́n ká náwó yẹn sí. Nítorí pé ní gbogbo ìgbà tí wọ́n bá rí tá a wá síbí àánú máa ń ṣe wọ́n. Fún àǹfààní àwọn tó bá ń wò wá fúngbà àkọ́kọ́, ìkànnì Yorùbá Gidi TV lẹ̀ ń wò. Níbí yìí la ti máa ń ṣàbẹ̀wò sí àwọn ibi tó nílò àmójútó láwùjọ wa. Ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Ìbẹ̀rẹ̀kòdó Lepers Colony tá a yí sí Ìbẹ̀rẹ̀kòdó Aisan Settlement. Lóòótọ́ àwọn èèyàn wọ̀nyí ìṣòro àìsàn ẹ̀tẹ̀ tí wọ́n pè ní leprosy ó ti bá wọn fẹ́ra ṣùgbọ́n wọ́n ti gba ìtọ́jú pẹ̀lú oògùn òyìnbó àtàbẹ́rẹ́ ní bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Bí wọ́n gbé láwùjọ kò sí bẹ̀rù, àárín wa ni wọ́n ń gbé, àjọ ń kọ́mọ lùbọ́ pọ̀ ní láàrin ìlú nítorí pé àìsàn burúkú yìí ti kúrò nínú ayé wọn. Ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni pé àkóbá tó ti ṣe fún ọwọ́, ẹsẹ̀ àti ojú wọn, àwọn àkóbá wọ̀nyí ò ṣe é mú kúrò láéláé. Àfiṣẹ́ ìyanu nìkan bíi ti ìgbà ayé Jésù ló lè mú kúrò. Bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀, bàbá wá rírò àwọn èèyàn wọ̀nyí tí wọn ò dẹ̀ máa ṣagbe oúnjẹ torí gbogbo wọn ni wọ́n ń tiraka láti ṣiṣẹ́ kí wọ́n lè bá bẹ́gbẹ́ pé kí wọ́n lè rán wọn nílé ìwé ṣùgbọ́n agbára yẹn ò sí. Ìdí sì nìyí tí irú wọn fi nílò ìrànlọ́wọ́ wa nítorí bá a bá wòlú yìí wò àwọn tí wọ́n lọ́wọ́ àtẹsẹ̀ méjèèjì tí wọ́n lójú tí wọ́n lágbára láti ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ yẹn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ síbẹ̀ kò ká. Bó bá ṣẹlẹ̀ pé kò ká fáwọn àwọn tó nípèníjà yìí ṣe rí i pé wọ́n nílò ìrànlọ́wọ́ wa. Ìdí sì nìyí tá a fi wà níbí
lójoojúmọ́ ni màá máa gbóríyìn fún gbogbo àwọn tí wọ́n ti ń dìde láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa fún ìrànlọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí láti ìgbà àkọ́kọ́ tá a ti wá síbí. Ó ń lọ bí ọdún méjì báyìí. A mọ rírì ìfẹ́ tẹ́ ẹ ní sí àwọn èèyàn wọ̀nyí, àwọn bàbá màmá àtàwọn ọmọ wọn. A sì mọ rírì ìgbàgbọ́ tẹ́ ẹ ní nínú ntàwa náà gbé dání tẹ́ ò fi padà lẹ́yìn wa látìgbà náà títí dàsìkò yìí. Lónìí iṣẹ́ àwọn méjì kan láò jẹ́ 100,000. Ìyẹn wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Unified Christian Association. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn. Ṣé wá rí owó náà bá ó ṣe ṣe ni pé ẹni tó ń tọ́jú màmá tó ń bá wọn dáná oúnjẹ wọ́n ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ àbí? Kò sí ṣòro. So on the 15 ni oṣù kan pé tó túmọ̀ sí pé on the 15 ni àwọn á máa gba sálárì tiwọn. Tó bá rí bẹ́ẹ̀ ẹ ó yọ owó tiwọn nínú ẹ̀. Then báwo ni oògùn ní hospital? Oògùn tá a ra gbẹ̀yìn ó ti tán. Ó ti tán. A yọ 50,000 owó oògùn bẹ́yẹn. So èyí tó kù a bá ti yọ bẹ́yẹn àti yọ 70,000 nìyẹn. 20,000 fún àti yọ 70,000 nìyẹn. Ó kù 30,000. 1,000 yẹn bó bá jẹ́ pé irú ló ṣe é rà sọ́bẹ̀ ara ẹ̀ náà ni. Lónìí a ti wá kó oúnjẹ wá ìwọ̀nba díẹ̀ lára àwọn èèyàn tá a bá nìyí o wọ́n kálukú ti lọ sẹ́nu sí àbí. So àwọn oúnjẹ tó wà níbí ráìsì wà ńbẹ̀, ẹ̀wà wà ńbẹ̀, gàrí olóyọ̀ tó kan dáadáa ó wà ńbẹ̀. Yes sir. So a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Unified Christian Association wọ́n fi 100,000. ẹgbẹ́ Unified Christian Association ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. A mọ rírì ìrànlọ́wọ́ tí ẹ fi ṣọwọ́ sí wa. Ọlọ́run á túbọ̀ máa bùkún yín o. Ibi tí ẹ ti mú owó ìtẹ́ wá fi ṣe wá láàánú tó pọ̀ nílọ́po lọ́lọ́run máa fi rọ́pò fún yín. Gẹ́gẹ́ bí orúkọ yẹn ṣe dún létí, àwọn náà mọ̀ yìí pé ẹgbẹ́ oníhìnrere ni, torí ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Jésù Kristi ni tí wọ́n gbé iṣẹ́ ìhìnrere dání. Ní agbára Ọlọ́run iṣẹ́ ìhìnrere á máa tẹ̀síwájú. Ní agbára Ọlọ́run gbogbo ìlépa àwọn tí a jẹ́ Kristẹni àti gbogbo èèyàn tí a bá nígbàgbọ́ nínú Jésù Kristi ni pé ká fi ìjọba Ọlọ́run ṣe ìdíje ní ìkẹyìn ayé wa. Ọlọ́run wá jẹ́ kí ọwọ́ wa kí ó tẹ̀. Ojú òní tí wa a dúpẹ́ àmọ́ rírì ìrànlọ́wọ́ tí ẹ ṣe fún wa yìí o. Gbogbo wa náà tá wà níbí, gbogbo wa náà lápanupọ̀ la dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Fáṣùgbà náà tí wọ́n fi owó yìí jíṣẹ́ fún wa. A dúpẹ́ o, Ọlọ́run á máa pàlà àtàbọ̀ yín mọ́. Àmín. Ẹ ṣé gan. Then oúnjẹ yìí látọwọ́ ẹni tọ́lọ́run mọ̀ tí wọ́n ní láì mi ò gbọ́dọ̀ dárúkọ àwọn mùsùlùmí ni wọ́n. Gbogbo ìgbà ni wọ́n sì máa ń dìde ìrànlọ́wọ́ sí àwọn èèyàn tí wọn ò mọ̀ rí. Àwọn náà ni wọ́n fi owó ṣọwọ́ láti fi ṣètò oúnjẹ yìí fún èèyàn tí wọ́n jẹ́ 30. Lóòótọ́ ó dà pé 28 nìyẹn sìn, ṣùgbọ́n bọ̀dá kan wà tí so 29. So a máa ń fún ìyá kan náà lóúnjẹ ní ẹ̀yìn bẹ̀ yẹn. Báwo mi mọ ipò wọn báyìí o, wọ́n ṣáà ti ń rìn dáadáa báyìí. So ẹgbẹ́ ẹyọ kan fún àwọn náà, so ó jẹ́ 30 bẹ́yẹn. Ṣé gan-an nígbàgbé dípò ní ìta ẹ máa bẹ̀rẹ̀ ká máa èèyàn ọ̀rẹ́ yẹn kàn wá fún àwọn àgbẹ̀ fún. Èdè yìí sorry Ìdáyàtú Adéníyì.
ẹ jẹ́ ká rí inú ẹ̀ o kán rí nǹkan tó wà níbẹ̀. ẹ lè yọ máa yọ síbẹ̀. Ok. Àti màmá rẹ̀. Ok. Ìyàwó bàbá. Dáadáa mọ̀ wọlé. Ta ló bá gbélé kí nǹkan má gùn ta ló kàn. Ok ok ẹ máa ń gbé fún wọn. sọmọ yàrá ló ti dàgbà bá ọmọ ọjọ́ ni. ó wá kú àwọn tí ò sí nílé. Ok àwọn tí ò sí nílé yẹn. Gbogbo yẹn ló ti rí gbà tàbí ṣó ti pé àwọn èèyàn mélòó ni ò sí nílé ṣó pé yọ̀dín. Ẹ ká kọ́ kàkà àwọn tí wọ́n lé lẹ́nu. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Baba Similori, Baba Lalaso, Yagodo, Bari, Shola. Okay, Mama to Amala. Okay, Shola. Àyẹ́pọ̀ ìtàkù wa lé ní 30 nìyẹn. No, 28 ni normal kini. Àwọn méjì tí ó kún yẹn. Ìyá Dèbò ń da sílé tí ó wà. Ó pé ó. Ìyá Dèbò, okay. Nígbà kókò yẹ kókò nìkan bẹ́ẹ̀. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 9 ni. Ó sì kú méjì, ó dé ní mọ́ká. Ó ti gbé. Wọ́n ti gbé. Kò sí wàhálà. Tó bá ti rántí ẹgbẹ́ fẹ́ nìyẹn ẹ kíìpù méjì yẹn sọ́dọ̀ yín ní tẹ́ fi máa rántí ẹni tí ò sí. All right. Bóyá ẹ̀dẹ̀ ní àwọn àlàyé kan bàbá náà lè ní àwọn àlàyé tí wọ́n fẹ́ ṣe o wọ́n ìpáwà nìkan là ń sọ̀rọ̀ o. Àfi ká máa dúpẹ́ náà ni lórí pé inú wa dùn bí àwọn aláàánú bọ́lọ́run ṣe ṣíjú wọn sí wa ọwọ́ wọn a máa rò àdúrà la máa ṣe fún wọn á túbọ̀ máa pọ̀ sí ni ẹ̀mí wọn á dẹ́gùn ikú òjijì ò ní pa wọ́n mọ́ wa lọ́wọ́ ikú òjijì ọ̀dẹ̀ nípa wa náà kò ní pa ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀ ń ṣe onígbọ̀wọ́ wa tí ilé ò ní já sófo ẹ máa mọ̀ ọ́ ṣe o ní ṣàṣetì ìjọba ọ̀run ní gbogbo àjọ ń lépa lágbára Ọlọ́run lọ́jọ́ kẹyìn ayé olúkúlùkù wa a ó fi ṣèrè jẹ lórúkọ Jésù Olúwa àti olùgbàlà wa. Ẹ ṣé àdúpẹ́ pọ̀. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé o. So láti ìkànnì Yorùbá Gidi TV èyí la fi ń káàdì ẹ̀ ńlẹ̀ wípé ohunkóhun tí ipá rẹ bá ká láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ bá bà láti ṣe lénìí ṣe o
ṣe dáadáa nítorí pé kò sẹ́ni tó mọ̀la ṣùgbọ́n tó wá ń ṣe yẹn ohun tí pààrẹ ká yẹn ohun tọ́wọ́ rẹ bà yẹn ṣe rere ni tó bá jẹ́ rere ni ṣe dáadáa tó bá jẹ́ ìdàkejì rò lẹ́ẹ̀mejì nítorí pé gbogbo ẹ̀ ló lérè o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Mo fi pẹ̀lú ìfẹ́ Ọlọ́run mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo alátìlẹ́yìn àti àwọn tí wọ́n ń tọwọ́ bàpò wọn lóṣooṣù. Àwọn kan ti ṣèpinnu pé lóṣooṣù làwọn á máa tọwọ́ bàpò láti fi ṣèrànlọ́wọ́. Irú ẹnìkan mo rí àláti wọn Mr. Aruna, mi ò ní sọ́jú bẹ́ẹ̀ lọ èèyàn tó járúnà pọ̀ bọ̀ ẹni yẹn ti mọ́ra ẹ̀. Mo rí pé kò sóṣù ọ̀hún tí wọn ò ní fi owó yẹn ṣọwọ́ bó ti wù kó kéré tó. So wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí mi ò tiẹ̀ lè máa rántí orúkọ wọn àtàwọn tí wọ́n tiẹ̀ tí mi ò tiẹ̀ mọ orúkọ wọn rárá wọn àti ẹ̀fẹ́ kí n máa wọn. Ibi tẹ́ ẹ ti ń mú owó yìí àbùsí ní tolókun àbùdí ní tọlọ́sà ẹ ò ní mọ bí ẹ ti ń mú nítorí pé Ọlọ́run á máa fọ̀pọ̀ rọ́pò fún yín ni bẹ́ẹ̀ ṣe ń fi owó yín ran àwọn èèyàn míì lọ́wọ́. Láìpẹ́ jọjọ́ ẹ tún rí bá ó ṣe kọjá lọ sọ́dọ̀ àwọn tí wọn ó máa gba àwẹ̀ láti pín oúnjẹ wọn fún wọn. Ìyẹn nígbà tó bá kù ọjọ́ kan tàbí ọjọ́ méjì tí àwẹ̀ ó bẹ̀rẹ̀ yín àwẹ̀ mùsùlùmí gbogbo ẹ̀yin mùsùlùmí àti mùsùlùmọ́ ẹ̀mí ó kúkú ṣìkà ọdún kò ní jù báyẹn lọ. Ẹni tọ́lọ̀ ń bá wa fi sí lọ́kàn láti wá ṣèrànlọ́wọ́ ẹ̀yin náà lè dìde o. Kódà kò dìgbà tẹ́ bá tó pè mí tàbí kàn sí kan ní Yorùbá Gidi TV ẹ̀yin fúnra yín lè wá síbí ibi táwa yín náà ń pè ní ìbẹ̀rẹ̀ kòdó ẹ lè wá síbí láti wá náwó ìrànlọ́wọ́ sí wọn. Ire o. Ewé ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ewé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers ẹ ṣé mi o ẹ̀yin family wa lórí YouTube ẹ ṣé appreciation. Yeah, man. Bí irúgbìn ṣe ń dàgbà Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́ Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálẹ̀ yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more.
igi kan ò lè dágbó ṣe. láyé igi kan ò lè dágbó ṣe. rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100K ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.